Ẹ kú dédé wòyí o, a sì tún kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ẹgbẹ́ òṣìṣẹ́ ti ilẹ̀ Nàìjíríà NLC yóò tún bẹ̀rẹ̀ sí ní ṣèjíròrò àsọyé papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ fún iye owó oṣù òṣìṣẹ́ tí ó kéré jùlọ tuntun mìíràn bíi Ẹgbẹ̀rún-lọ́nà-ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500,000 nítorí pé Ẹgbẹ̀rún-lọ́nà-àádọ́rin náírà ₦70,000 kò tó ná mọ́ rárá. Ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ network ti Abuja Left Group ké sí gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà láti rọ̀gbà dí ìbéèrè àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí fún ètò ìlànà owó oṣù tuntun èyí tó kéré jùlọ Ẹgbẹ̀rún-lọ́nà-ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, èyí tí wọ́n sì tún wá ń kí ìjọba nílọ̀ pé tí wọ́n bá kùnà láti gba ìbéèrè àwọn wọlé, ìyà yóò túbọ̀ pọ̀ sí káàkiri ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Bí ó ti jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìṣòro àìní iná mọ̀nàmọ́ná tó tó láti ara ilé-iṣẹ́ iná lápapọ̀, ìwà jíjí àti bíba ohun èlò iná jẹ́ ló sọ gbogbo ìlàkàkà jíjẹ́ kí iná di gbígbòòrò sí àti kí ó sì tún kárí gbogbo ènìyàn jákèjádò ilẹ̀ wa tún yọrí sí pàbó. Ilé-iṣẹ́ ìwé ìròyìn yìí ló tún gbé jáde síta pé kò dín ní 20 ilé mọ̀nàmọ́ná tó ga tí àwọn oníṣẹ́ ibi ti jí gbé sálọ tí wọ́n sì tún ti bà jẹ́ láti inú oṣù kìíní títí di oṣù kẹjọ January sí August, èyí tí ọwọ́ sì ti tẹ àwọn afurasí 4 àti àkọsílẹ̀ ẹnìkan tí ó ti jẹ́ Ọlọ́run nípè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Jose Mourinho ti tú àṣírí ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ tó yàn láàyò ní BBC Sport wípé òun ti gbà lákọ̀ọ́kọ́ láti lọ jẹ́ akọni alábòójútó fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ní ọdún 2013 kí ó tó di pé òun yí ìpinnu òun padà, ṣùgbọ́n lọ́rẹ̀yìn ó tún yan ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea láàyò láti padà sí ibi tí òun ti gba àmì ẹ̀yẹ 2 ti Premier League àti pé òun ti fi ọkàn wọn balẹ̀ tí òun kò sì fẹ́ dà wọ́n rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Sun. Ilé-iṣẹ́ elétò ààbò ti Nigeria Security and Civil Defence ti darí àwọn òṣìṣẹ́ wọn láti oríṣiríṣi ẹ̀ka tí ó wà ní ilé-iṣẹ́ wọn tí ó tó 10,210 10,210 akọ́ṣẹ́mọṣẹ́ láti lọ ṣe àmójútó ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gá àgbà pátápátá ti ilé-iṣẹ́ NSCDC Ọ̀jọ̀gbọ́n Ahmed Audi ló pàṣẹ yìí láti ìlú 10 tí ó yí ìpínlẹ̀ Ọ̀ṣun ká. Àwọn ìlú bíi Ọ̀yọ́, Oǹdó, Èkìtì, Ògùn, Lagos, Kwara, Edo, Kogi, Delta àti Abuja kí wọ́n sì dájú pé àlàáfíà jọba káàkiri gbogbo agbègbè ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn This Day. Ọ̀dọ́ kékeré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tafshin Bade ni ó ṣe àfihàn àwòrán 3D ti Ahmadu Bello International Conference Center ICC, afárá olókè ti Bauchi àti àwọn iṣẹ́ àkànṣe mìíràn èyí tí ìjọba ìpínlẹ̀ Bauchi ti ṣe ni ó gbé lé gómìnà ìpínlẹ̀ náà aṣòfin Bala Mohammed lọ́wọ́ ní ilé ìjọba lánàá òde yìí tí gómìnà náà sì fún ní iṣẹ́ lójú ẹsẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Agbábọ́ọ̀lù lóbìnrin ọmọ ilẹ̀ Zambia Barbara Banda ni ẹni tí ó wà lókè téńté lára àwọn tí wọ́n gbá ayò sínú àwọ̀n jùlọ pẹ̀lú ayò 5 síwájú ìpele kejì sí àṣekágbá yìí tí yóò wáyé ní Ọjọ́rú tí Ines Konah tẹ̀lé pẹ̀lú ayò 4 láti orílẹ̀-èdè Ivory Coast. Ìròyìn wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé agbábọ́ọ̀lù yìí tí ó jẹ́ ọmọ ọdún 26 26 kò ní kópa nínú ìdíje WAFCON yìí nítorí pé Copper Queen kùnà láti pegedé nínú ìpele ẹgbẹ́ tí ó wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Rauf Arẹ́gbẹ́ṣọlá tí ó jẹ́ akọ̀wé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC sọ níta gbangba wáyà ayé wípé òun kò bá obìnrin mìíràn lájọṣepọ̀ rárá láti ìgbà tí òun ti ṣe ìgbéyàwó pẹ̀lú Sherifat aya òun. Ó sọ ọ̀rọ̀ yìí níbi tí ẹgbẹ́ òṣèlú ADC ti lọ ṣe ìpolongo ìbò ní ìjọba ìbílẹ̀ Èjìgbò síwájú ètò ìdìbò sí ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ August 15. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ṣe ìpinnu yìí láti fi dúró ti Ọlọ́run tí òun sìn àti pé òun ti wá fi bá Ọlọ́run dá májẹ̀mú pé kí ẹgbẹ́ òṣèlú òun jáwé olúborí.
nínú ètò ìdìbò sí ipò gómìnà kí àwọn bá lè wà ní orí àga àlééfà nígbà tí ó bá fi máa di inú oṣù kẹfà June ọdún tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Alága ìgbìmọ̀ yányán ti Nigerian Revenue Service Zack Adédèjì ti kó ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn tí wọ́n ṣe ìjọba lọ́wọ́ wípé ìgbé ayé fàmílétè ń tutọ́, yàfùnyàfùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ń gbé, èyí tí ó sì ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà dànù sínú igbó. Ó wá ṣàlàyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún un lórí ẹ̀rọ móhùnmáwòrán iléeṣẹ́ Channel wípé Ààrẹ Bọ́lá Tinubu kò gbé ìgbé ayé yàfùnyàfùn rárá bí ó tilẹ̀ ṣe jẹ́ pé ipò gíga ló wà. Gbogbo ìbéèrè tí wọ́n bi ló fi èsì sí tí ó sì ń gbè sí gbogbo àwọn olóṣèlú tí wọ́n wà ní ipò lẹ́yìn débi pé ó ṣàlàyé wípé ẹsẹ̀ ni Ààrẹ Bọ́lá Tinubu fi máa ń rìn lọ sí ibi iṣẹ́ rẹ̀, ẹ̀ẹ̀kan ló sì máa ń jẹun lóòjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tí àwọn obìnrin àgbà Super Falcons ti pàdánù àǹfààní lọ sí ìdíje eré bọ́ọ̀lù àgbáláyé tààrà láì kópa pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù mìíràn nípa fífi ìdí rẹmi nínú ìdíje eré bọ́ọ̀lù pẹ̀lú orílẹ̀-èdè Cameroon tí wọ́n sì jíjọ gbá àmì ayò kan sí òdo 1-0. Tí ilẹ̀ Nàìjíríà bá fẹ́ lọ sí ìdíje eré bọ́ọ̀lù àgbáláyé ti 2027 FIFA Women World Cup ní ilẹ̀ Brazil, wọ́n ní láti lọ nípasẹ̀ WAFCON. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Vanguard. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti fìdí ìdásílẹ̀ kọmíṣánná ti ìpínlẹ̀ lórí agbègbè àti ìmọ́tótó Ọ̀gbẹ́ni Máyọ̀wá Adéjọrin, èyí tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí yínyìn ìbọn níbi ìpolongo ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí ó wáyé ní ìlú Iléṣà ní ọjọ́ Àbámẹ́ta, èyí tí àkọsílẹ̀ gbé jáde wípé àwọn ènìyàn 4 ni wọ́n farapa tí ọ̀dọ́mọdé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tóbilésọmí wà lára àwọn 4 náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Vanguard bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣàlàyé lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.